ìkan nínú ogun tí ọba máa ń jà tí ò bá ti borí tí ò ní lè dádé ni a fẹ́ lò láàárọ̀ yìí. A ní ogun mẹ́rin. Ogun àkọ́kọ́, ogun ìdílé. Ogun ìkejì, ogun ìdílé olórogún. Ogun ẹ̀kẹta, ogun ìdílé ọlá. Ogun ẹ̀kẹrin, ogun ìdílé ọba. A ní ogun ìdílé, a ní ogun ìdílé olórogún, a ní ogun ìdílé ọlá, a ní ogun ìdílé ọba. Ṣùgbọ́n èyí tó ní agbára jù níbẹ̀ ní ogun ìdílé ọba. Mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wa nípa ọba. Ọba ti ayé ọ̀tọ̀, ọba tí ọba àwọn ọba tó fi jẹ́ òun ni èkíní nínú ọba tí ọba àwọn ọba fi jẹ́ ẹnikẹ́ni tó bá ti jẹ́ ẹni àmì òróró Ọlọ́run. Ọba tí ọba àwọn ọba fi jẹ́ ni ó ju ọba táyé lọ. Èkejì, ẹnikẹ́ni tí ó bá ti jẹ́ orí àpèsìn, ọba tí Ọlọ́run fi jẹ́ ni ó ju ọba tí ènìyàn fi jẹ́. Ẹ̀kẹta, ẹnikẹ́ni tí ọba ti jẹ́ ojúlówó ọmọ Ọlọ́run, ẹni ìgbàlà, èrèdí ọba ọ̀run, ọba tí ọba àwọn bá fi jẹ́ gangan ni ó ju ọba tí ènìyàn fi jẹ́. Ẹ̀kẹrin àbí àkàrùn, ẹnikẹ́ni tó bá ti jẹ́ ìràwọ̀ ní ìdílé, àgbáyé, orílẹ̀-èdè, ìkan nínú ọba tí ọba àwọn bá fi jẹ́ nítorí pé gbogbo ìràwọ̀ ni a máa ń pèsè. Ní ìtẹ̀síwájú, ẹnikẹ́ni tó bá ti rí ẹrù ògo wá sáyé tó bá ti jẹ́ ọmọ ológo, ìkan nínú ẹni tí ọba àwọn bá fi jẹ́ ni, kì í ṣe ọba ti ayé. So àwọn kan yìí ni ìyàtọ̀ tó wà láàárín ọba ìlú àti ọba àwọn tí ọba àwọn bá fi jẹ́. Gbogbo àwọn ohun tí mo kà sílẹ̀ yìí tí a bá ru ẹrù ẹ̀ wá sí ayé, ìkan nínú ẹni tí ọba àwọn bá fi jẹrẹ wá. So ogun ìdílé lásán wà, ogun ìdílé olórogún wà, ogun ìdílé ọlá wà, bẹ́ẹ̀ ni ogun ìdílé ọba wà. Gẹ́gẹ́ bí ọba, bí ó bá dé adé, bí adé yóò bá yẹ ọ́, tí ìrìnàjò rẹ láyé yóò bá bọlá fún generation tí ń bọ̀, then o gbọ́dọ̀ ṣẹ́ ogun ìdílé. Ìwé Míkà orí kejì ẹsẹ̀ rẹ̀ kẹfà wípé, Míkà orí kejì ẹsẹ̀ kẹfà wípé, ọmọkùnrin á dìde sí òbí, ìyá ọkọ sí aya, ọmọ sí ìyá ọkọ ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé ọ̀tá olúkúlùkù ní ara ilé ẹ̀. Bákan náà ni Matthew 10:36 wípé ọ̀tá olúkúlùkù wà ní ara ilé wa. Ìbéèrè tí mo fẹ́ bi ẹ̀yin ọmọ Ọlọ́run léèrè, kí ló fà á ní gbogbo ìgbà tí ẹ bá lálàá tó jẹ́ pé abúlé yẹn máa bára yín tí ẹ̀ bára yín ní asọ̀rọ̀? Torí pé ogun orílẹ̀-èdè kan ló jà, ogun rẹ bẹ̀rẹ̀ níbi tó ti bára rẹ nínú àlá lójoojúmọ́ rẹ̀. Bẹ́ẹ̀ni, ibi ó ti ríra rẹ yẹn, ibẹ̀ lógun rẹ ti bẹ̀rẹ̀. Kìí ṣe ṣọ́ọ̀ṣì tí náà ṣe dálẹ̀ lógun ẹ ti bẹ̀rẹ̀. Kìí ṣe mọ̀wé lógun mi, kìí ṣe ṣíṣì lógun mi, kìí ṣe àwọn ọ̀tá orí mídíà lógun mi. Rárá,
ogun mi bẹ̀rẹ̀ ilé wa Adama Swaga Mahaili Pambande Adama Zalidi. Bẹ́ẹ̀ni bí èmi bá jẹ́ wòlé Ọlọ́run ọ̀gáàgọ́ ẹgbẹ́ tó ti wọrí ní orúkọ Olúwa ogun ìdílé tó gbọdún lọ́wọ́ èmi àti wọ́n ní ọdọọdún òní gan-an ni ó gbiná dànù. Bẹ́ẹ̀ni kìí ṣe wòlíì tó gbọ́wọ́lé ẹ lórí lógun rẹ, kìí ṣe ìyàwó tó fẹ́ lógun rẹ ti bẹ̀rẹ̀, kìí ṣe ọkọ tó fẹ́ lógun rẹ ti bẹ̀rẹ̀, kìí ṣe ìjọ tó lọ lógun rẹ ti bẹ̀rẹ̀. Mo fi dá ọ lójú. Ìkankan ló tì ọ́ láti lọ sopọ̀ mọ́ jàǹdùkú. Ìkankan ló tì ọ́ láti marry wrongly. Ìkankan ló bẹ lẹ́yìn marry wrongly. Ìkankan ló bẹ lẹ́yìn kó gbé ìgbésẹ̀ wrong. Ìkankan ní bẹ lẹ́yìn kó sọ̀rọ̀ tí ayé yóò fi bá ọ jà. Ìkankan ní bẹ lẹ́yìn kí ọ wà nílé ọkọ kí ẹ̀mí kí ọkùnrin ní máa bá ọ lájọṣepọ̀ wà bẹ́ẹ̀. Ìwọ gẹ́gẹ́ kọ́ o mọ̀ tí sí ọ, o tí sí ọ gẹ́gẹ́ mara rẹ̀ mọ̀ áìlì. Ìkankan ní bẹ̀rẹ̀ yìí ọjà tí ò lọ yẹn kì í ṣe àwọn tó ń bá tajà láyìíká yẹn gan-an lógun. Àwọn kan nǹkan ni ẹ rí tó fi ń sóore tó fi bí yí padà. Ilé ní gbogbo ogun yẹn ti wá. Lónìí o, lónìí o, ní òní o, gbogbo ogun ìdílé yóò jóná gbóòórà rẹ̀. Ogun borí ọ̀tá wa, ogun borí ọ̀tá wa. Kí ló fà tí ogun fi borí ọ̀tá èmi àti wọn? A fi ẹ̀tẹ́ lẹ̀ à ń palàpalàpà. Gbogbo ogun wa a ò wú a ò dé. Ẹni tó pàdé wa lójú ọ̀nà là ń mẹ́jọ rẹ̀ kiri. Ìkan ló ti ọkọ rẹ̀ lọ bímọ síta kó má bàa lórí bàbá kan. Bàbá kó má bàa lórí ọmọ mi. Bàbá kan ní ọkọ mi bímọ fún. Ìkànnì tẹ lẹ́yìn rẹ kí wọ́n ní àwòrán ọlọ́bímọ síta. Ìkànnì tẹ lẹ́yìn rẹ pẹ̀lú gbogbo tó ṣe. Gbogbo rẹ̀ ń pa láti inú ilé wa. Ajẹ́ mò ń kú olé ọkọ mi yìí tí mo ṣe é bẹ́ẹ̀ ti tó mi máa kó lọ. Àwọn tí yóò kí ọkọ oríire ń bọ̀ máa kó lọ. Bẹ́ẹ̀ni àwọn tó fẹ́ okó kú omi ẹ̀ wà kìí ṣe ọkọ rẹ ní ìbẹ̀rẹ̀ rẹ̀, kìí ṣe wòlíì, kìí ṣe kankan. Àwọn tí yóò àwọn àǹkó àwọn lè lọ mọ́ wa lára. Mo wọ ìjọ Apọ́sítélì Kristi ní ọdún náà lọ. Àwọn aráalé mi pè mí. Wọ́n ní ọdún àwọn fẹ́ bá ọ ní gbólóhùn sóòmù àwọn ẹgbẹ́ nínú ilé wa ayọ̀ ńlá ló jẹ́ fún wa. A gbọ́ pé o lọ sí CAC padà wá kò síbi tó fẹ́ falẹ̀ sí o. Padà wá o, ìjọba tó lánàá olóorin pé bàbá mi lọ́rùn dìde olólùfẹ́ pa mí. By the special grace of God. Bàbá mi ta ló torí pé mo lọ sí èso fẹ́ pa mí yẹn, ó ń yọ̀ lọ́rùn di àárọ̀ yìí. Wí burúkú lẹ̀, mo fi ìdílé ìpè àti ẹ̀gbọ́n lẹ̀. Lóòótọ́ wọ́n sì bá mi fà á o, ṣùgbọ́n Bíbélì jẹ́ kí n mọ̀ wípé wọ́n bá mi jà, ọ̀ ní borí mi. Bí o bá fẹ́ lọ bí o bá ti lọ ní ọdọọdún lọ wo gbogbo ìdílé rẹ
ilé rẹ ní gbogbo wà. Bíbélì wípé that is orin Dáfídì 11:3. Bíbélì wípé bí ìpìlẹ̀ṣẹ̀ bá bàjẹ́ kí olódodo wa yóò ṣe ìpìlẹ̀ ọ̀dà. Torí ìdí èyí o, ṣọ́ọ̀ṣì méjì lóòótọ́ ni kò lérò. Ṣùgbọ́n ìwàláyé Ọlọ́run wà bẹ́ẹ̀, ìjọ ìjọ lérò gbogbo ẹgbẹ́ yìí. Ọdún ọjọ́ tí mo bá rí ogun ilé ìgbésẹ̀ ọwọ́ ilé kó jàǹbá ilé mi tó bá kúrò lára mi, apá ilé mi tó bá kúrò lára mi, wàhálà ilé wa tó bá kúrò lára mi, ọjọ́jọ́ tó lọ jìnnà kì í ṣe pé. That is why Olúwa yóò gbé ogun ilé wa wò láàárọ̀ yìí pẹ̀lú iná àtàrà. Gbogbo èyí tí ẹ gbé ẹrù ògo dání, tí ẹ gbé ẹrù àyàmá dání, ọba ni, ṣùgbọ́n ẹ̀rí ìfẹ́ lò nítorí ọwọ́ ilé dá wa dúró. Àwọn tó ní mo fi ìjọ sí èsì ilẹ̀ lọ́jọ́ sí tí wọ́n kó ogun jà mí lẹ́nìí mo bọ́ wọn lẹ́ẹ̀kan kan.